Let me tell you a story of God. You see, nígbà tí bàbá ọmọ yẹn tí wọ́n ní wọ́n ń gbé lọ tí wọ́n rókú ẹ̀ tí wọ́n ráyè ẹ̀, that Rukayat ó close mọ́. Hey God, àwọn boys yẹn ṣé mo pọ́ ọmọ yẹn ṣé mo kó close mọ́ Wàsíù gan of reason wọ́n ṣe tag mi bí tó ti wà nínú ilé Wàsíù Àyìndé ṣé mo ṣá ó close gbogbo wọn nígbà tí wọ́n ní bàbá ẹ̀ sọnù yẹn Bemsi Zaria wọ́n máa promote wọ́n máa gbé wọ́n wá blue ẹ̀ sí gbòòrò ṣẹ́ ti understand now ṣé mo pé mo sọ story kan fún yín wípé nígbà tí Bísọ́lá ẹ máa gbọ́ nígbà tí Bísọ́lá ní bóyá kọ́kọ́ sick ó bí ẹ mọ time tí Henrietta kò sọ́kọ́ kú yẹn yo that time no go to cut the story short ṣé mo pé Bísọ́lá ni wọ́n gbé sí ìgboro lẹ́nu ọjọ́ tó mẹ́ta tó lò ní tumor brain ṣé mo pé mo sọ fún yín pé Wàsíù Àyìndé ṣé ọmọ yẹn ṣé ọmọ Gawat yẹn ṣé Rukayat tó sick ṣé Rukayat tó sick ṣé mi ò sọ fún yín ní this ọjẹta kọ́ mo sọ fún yín mi ò sọ fún yín wọ́n ti já iṣan kan ṣé ti yé yín mẹ́rin mo sọ fún yín àbí mo sọ fún yín but mo sad gan mo sad let's listen to the voice mi ò ní ọ̀rọ̀ púpọ̀ sọ ọmọ yẹn ó sì lọlé Wàsíù of recent o wọ́n ti gba Bísọ́lá lẹ̀ wọ́n ti mú orí Rukayat ṣe mọ̀ pé the same statue you understand ẹ lè sọ pé ọmọ pa ẹ̀yin olórí burúkú mo ní wọ́n fẹ́ jáṣan ẹ̀yin máa sọ pé kiri kan wọ́n máa ní wọ́n borúkọ wọn jẹ́ kò dẹ̀ ní dáa fún yín mo kọ́ tí mo kàn fẹ́ sọ ní mo kàn fẹ́ sọ ni ó dùn mí fún gẹ̀yìn tó bá jẹ́ tòótọ́ ni Rukayat ti kú rest in peace for gbogbo yín ẹ̀yin náà máa kúnjọ́ kan. mo fẹ́ play orin ẹ̀kọ́ ni wọ́n gbé fídíò jáde níjọ́ yẹn ọjọ́ tí mo ní mo lọ station yẹn wọ́n gbé síbẹ̀ wọ́n ní Bísọ́lá wọ́n bẹ̀rẹ̀ sí pariwo Bísọ́lá wọn kò sí nǹkan kan tó ṣe Henrietta níjọ́ yẹn wọ́n ní Henrietta ṣubú ní kiri kan nígbà tó kàn máa tó stage kan máa tí gbogbo nǹkan dáìdá lọ́dọ̀ Bísọ́lá Henrietta kan kù ni wọ́n ló ṣubú ní bathroom. mo fẹ́ play orin Rukayat fún ó close mọ́ gbogbo àwọn boys yẹn ó close mọ́ Wàsíù bàjẹ́ wọ́n ti fi ẹ̀mí ẹ̀rọ àti Bísọ́lá padà ẹni ta ló sọ bẹ́ẹ̀ ní Bọ́lá ló sọ ó ti pẹ́ you guys don't be careful about them Bísọ́lá especially Bísọ́lá tó yẹ pé ìyẹ́ àkàìmọye ẹ̀ fún àti nǹkan tó ń ṣe nígbà yẹn bàbá ẹ̀ kú ìyá ẹ̀ kú àbúrò ẹ̀ kú gbogbo àwọn èèyàn tó súnmọ́ surroundings ẹ̀ you cause what I'm telling you I think the father get lost get missing 2013 ọkọ ni àbí gbà wọn. Is it 13? Ìgbà tó wá tí wọ́n wá fẹ́ fi iṣẹ́ mọ̀ tí yóò ṣe sọnù yẹn wọ́n wá fẹ́ fi nǹkan kan tú ọmọ yẹn lójú tí bàbá yẹn ṣe sọnù tó ń ṣe gbé bàbá ẹ lọ wọ́n wá fẹ́ fi nǹkan kan tú ọmọ yẹn lójú first case tiẹ̀ tó ṣe gbà yẹn wọ́n fẹ́ lọ́nṣẹ́ gbogbo àwọn MC yẹn gbogbo Zaria ìgbà yẹn yẹ́n dà pé mo ti ń gbé ilé Koko Zaria yes tó lóun fẹ́ invite mi sí Gawat kìíní yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí í pọ́nlé of recent ọmọ yẹn ilé Wàsíù Àyìndé ó máa ń pàrédé ẹni tó bẹ̀rẹ̀ tẹ́ bá ń lọ ilé Wàsíù Àyìndé wọ́n kàn máa fògùn sóúnjẹ fún yín àwọn poison míì gbà míì kò kí ń taste different from what you are eating you understand so Bísọ́lá Badmus ni wọ́n pariwo láti bí 2 weeks nísìn tó bá ti fẹ́ plan kìíní yẹn ṣe máa gbọ́ wọ́n ṣe máa ń plan kìíní yẹn ṣe mọ̀ pé Bísọ́lá Badmus wọ́n gbé jáde ó ní ṣe mọ̀ pé brain of tumor tán ló níyẹn up to date sínsìn wọ́n sọ fún wa kò ní mú rìsíìtì yẹn jáde kò sọ doctor kò sọ gbogbo rìsọ́ọ̀tì yẹn lélẹ́yìí o they play some game on this thing people killing àwọn tó ń pa àwọn èèyàn yìí kí ni wọ́n máa pariwo kan pa àwọn kan ń fi ìbọn bọ́ǹbù pààyàn níbì kan kí ni wọ́n ó ti yé bẹ́ẹ̀ mi ì lè sọ o tó bá jẹ́ pé ó ti síkì kan jẹ́ ká mọ nǹkan tó pa á ṣe mọ̀ pé mo sọ fún yín ní
ìjẹta ọjọ́ Sunday ní ló pé ìjẹta mo ní iṣan méjì wọ́n fẹ́ jà sọ ṣé wọ́n ti já kan bí wọ́n ṣe nígbà yẹn nìyẹn wọ́n máa sọ pé Bísọ́lá ń ṣe you got to be careful about ó mọ̀ nǹkan tó máa ń fẹ́ ṣe lélẹ̀ kí n sọ fún yín wọ́n tó máa ń fẹ́ ṣe nǹkan kan tó pé tí wọ́n bá sọ pé nǹkan kan ṣe Bísọ́lá tó bá dárúkọ ẹ̀ àbí tó bá wọn celebrate èkìní yẹn if you don't be careful that thing will turn to you. Bísọ́lá yẹn wọ́n ti ń fi òun náà because she also belongs kì í ṣe rọ ṣé ẹgbọ́ tí Rukayat of recent mo rí tó ń pè wọ́n ó ṣe prank kan lórí mídíà tó kàn táàgì ó wà lórí mídíà mọ̀ kàn lọ but wọn ò sọ fún wa pé ó sì kó ṣé ti yé bàbá ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ó sọnù bàbá ẹ̀ kàn déédéé lọ bàbá ẹ̀ the father is a presenter like a journalist he get missing nígbà tó dẹ̀ bẹ̀rẹ̀ sí get missing gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ràn nàrà dẹ̀ mo ti sọ́rí mo ti sọ̀rọ̀ kíní rí mo kàn notice nígbà tí bàbá ẹ̀ sọnù yẹn gbogbo àwọn ọmọ union tó wà ń gbòòrò ń gbà yẹn especially Koko Zaria àwọn èèyàn ìṣèbí ṣẹ́rí ilé Koko Zaria ibẹ̀ mo ní mo rẹ́ǹtì lé sí Bísọ́lá dẹ̀ ló bá mi rẹ́ǹtì lé síbẹ̀ ṣe mọ̀ pé àwọn kan náà dé sọ lórí mídíà rí pé wọ́n dá ṣì mí ni ẹ ti yé so ní gbogbo àyẹn náà wọ́n fẹ́ invite me money I don't go because my spirit was and I wasn't mo reject ẹ̀ ní pé I'm not going but mo ṣe lọ tán mo wá wí pé ọmọ tí bàbá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ sọnù bàbá ọmọ yẹn sọnù ní wákàtí yẹn they are still looking for the father lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní kó jáde kó ṣe kéṣẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ sí run around ọmọ yẹn so that ò ní sọ̀rọ̀ mọ́ ọ̀fìrísẹ́ náà kẹ̀dẹ̀rẹ́ mi ò sọ pé Wàsíù ló pa o mi ò dẹ̀ sọ pé bọ̀tì àwọn gúrùpù tó ń pààyàn yẹn gúrùpù Wàsíù ni Bísọ́lá ni wọ́n sọ ń sìn pé ó sìkì Gàwátì ni ó lóun ní tumor of the brain wọn ò fún wa ní mo ṣàmọ̀ pé mo ní bóyá ó frame ẹ̀ ní àwọn gangan tó bá ní kinní yẹn gangan ṣó ti yé mi sọ pé frame ẹ̀ náà bọ̀ tó bá yá ń sọ wọn máa kọ̀rẹ́ pé wọ́n ṣe ìwà Gàwátì ń sí olódédé kú yẹn wọ́n ti fi Gàwátì ọmọ Gàwátì sọnù ọmọ ẹ̀ tó tún kọrin sìn ó tún dédé fòṣọlẹ̀ òkú Bísọ́lá ni wọ́n ló ń ṣe mo sọ fún wọn pé wọ́n ń ṣe ritual àti Bísọ́lá gan you don't be careful about it ṣàmọ̀ pé ó bímọ fún Wàsíù ó lè jẹ́ nǹkan tí bó ṣe gbé sókèrè yẹn ó lè jẹ́ tú tí wọ́n ní káwọn máa pa ní òkèrè nìyẹn ṣó ti yé mẹ́rin kó máa pa ní òkèrè wọ́n máa tó bá ti sọ pé kọ̀ọ̀kan ṣe ẹlòmíì nìkan máa ṣe wọ́n á náà ṣe ẹ mọ̀ pé mo sọ ní ọjọ́ yẹn lọ́wọ́ many people àwọn tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ sí wọ́n máa mọ̀ wọ́n gbé báyìí sínú news ni wọ́n wá tag mi ní iye yẹn lọ́hùn wípé Henrietta kò sọ́kọ́ ó ní accident àbúyọ̀ ṣubú kò dẹ̀ tí ì sí kankan tó ṣe Henrietta wọ́n gbé in fact ọkọ wọn jáde ó wá debunk ọkọ wọn ń gbà yẹn àti ẹni wọn ṣe àwọn gangan bóyá àwọn fúnra wọn bóyá Henrietta fúnra ó wá debunk Bísọ́lá wọn ní Bísọ́lá da kìnìkan bàtà kọ̀wé ọ̀tọ̀ nìkan tó wà ń bẹ̀ ẹni tó gbé papọ̀ pẹ̀lú Bísọ́lá ń gbà yẹn àwọn méjèèjì ló ti kú tó ń gbé papọ̀ pẹ̀lú Bísọ́lá àwọn méjèèjì kan wá láti Abẹ́òkúta kan wá láti Èkó méjèèjì ló kú ní the same time méjèèjì nísìnyí báyìí Bísọ́lá wọ́n gbé sórí mídíà ṣé ọkọ ẹ̀ ò lówó ẹni tó pè bàbá ọmọ ẹ̀ àbí báwo ni bó dẹ̀ jẹ́ alágbèsù ẹ̀ ní mi ò tiẹ̀ mọ̀ nǹkan tó jẹ́ wọ́n dáwó fún lórí kiri èyí ní kiri dédé kú gbogbo ọmọ Gàwátì tó sọnù yóò tún dédé fòjọ́lé òkú gbogbo wọn dẹ̀ yùsùn mọ́ ẹ lọ wo fídíò tó ti wà nílé Gàwátì tí ọmọ Gàwátì ti wà nílé Wàsíù tó ń kọrin tó ń ba ṣeré tán jọ ń ṣeré ńbẹ̀ gbogbo àyẹn náà wọ́n máa rọ́ ní gbogbo oríṣiríṣi èyí tó bá Wàsíù jà níbi ibẹ̀ yẹn ó kú ni lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn sì wọ́n tàgì nǹkan kan sórí mídíà bí tí Wàsíù tún ti gbé orí olóògbé kan sẹ́yìn tó lòun fi ń ṣe kinní kan lẹ́yìn òun lórí búkú èèyàn ó ti gbé síbẹ̀ ṣẹ́ ti rí wọn ò sọ fún wa ògà wá ṣẹ́ mọ́ pé mo sọ fún pé ẹni tó bá sìkì gan original bá tẹ̀ gbé ọmọ yẹn gan sìkì ṣe ẹgbọ́n ta wọ́n máa bò ó níbi kan sọ́n fẹ́ fi ṣètùtù ayé wọ́n ń pa àwọn èèyàn àwọn people yìí terrorist ni wọ́n but they are killing nobody will ask them for it a máa gbọ́ pé ọmọ ìjọba ni wọ́n ọmọ ìjọba òṣìwò wèrè ló ń jẹ́ ọmọ ìjọba òsínwó èèyàn ọlọ́pọ̀ lẹ́ni tó ti kú ọmọ ìjọba wèrè ló máa ń pè bẹ́ẹ̀ àwọn tó kó sọ́gbà wèrè tí wèrè ìjọba máa lọ dá oúnjẹ fún. ta ló pa ọmọ Gàwátì o Gàwátì sọnù ọmọ ẹ̀ tún ti kú o ọmọ ẹ̀ tó sì wà nínú kiri ọmọ ẹ̀ tún ti kú o ta ló pa Gàwátì tó tún pọ̀ ọmọ ẹ̀ sí o ta ló pa Gàwátì o gbogbo ẹni lérí ikú mọ́ mi ní kọ̀rọ̀ ní gbagba tó lérí ikú mọ́ mi Ọlọ́run bá mi fi ẹ̀dá bẹ́ẹ̀ ṣòfò gbogbo ẹni lérí ikú mọ́ mi gbogbo ẹni lérí ikú mọ́ mi tó lérí ikú mọ́ kọ́ mi Ọlọ́run fi ẹ̀dá bẹ́ẹ̀ ṣòfò gbogbo ẹnikẹ́ni tó sọ̀rọ̀ ẹ̀dá ní kú lápò gbogbo ẹni tó sọ̀rọ̀ ẹ̀dá ní kú lápò lórí ọ̀rọ̀ tèmi àtọmọ mi ó lájó fi da rẹ̀ pa rẹ̀ ìdá Sọ́ọ̀lù ló pa Sọ́ọ̀lù gbogbo àwọn elétùtù ayé
gbogbo àwọn afènìyàn ṣe ètùtù tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè wa ọlọ́run pa wọ́n fi wọ́n ṣètùtù olúwa fi ẹ̀jẹ̀ wọn wọ́n lẹ̀ ẹ tí mọ nǹkan kan ẹ mọ anything ṣe mọ̀ pé àwọn abá ilẹ̀ kò lè kórìíra ṣe ti rí ìjẹta kọ́ mo sọ fún yín 3 days ago ìtọ́lọ̀ fi wọ̀n mí ni tó bá ti bẹ̀rẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé mo try bóyá wọ́n dẹ̀ lè reduce ẹ̀ kàn sọ di kàn minimize ẹ̀ sórí ẹyọ kan yẹn wọ́n lè minimize ẹ̀ sórí ẹyọ kan yẹn ṣá but tí ariwo méjì bá ti fẹ́ pa báyẹn táwọn méjì tó ń fẹ́ ṣeré àwọn èèyàn méjì mọ́ra bẹ́ẹ̀ yẹn wọ́n lè tutù yẹ wọ́n lè tutù yẹ you know why I said it I talk about it wọn wá ṣe ní ọjọ́ yẹn mọ́ they postpone it ọjọ́ Sunday náà fẹ́ ṣe revival yẹn revival òkùnkùn wọn èṣù oníráyè ṣe revival nínú ilé tèmi àtọmọ mi gbogbo èèyàn ìka gbogbo pańpẹ́ tí ọ̀tá dẹ gbogbo ẹ̀dá tó dẹ pańpẹ́ náà kó mú wọn do you know why they kill the girl tó bá jẹ́ pé kán jẹ́ ká mọ nǹkan tó pa ó ti yé kán jẹ́ ká mọ nǹkan tó pa bó ṣe ń súnmọ́ ẹ lọ wò ó dáadáa wọ́n máa gbé kúrò sí tá bá ti mọ̀ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ báyìí sí torí mi ò ṣe muslim nígbà tí bá ti kọ́ọ̀tì ẹ̀mí tóun àti Wàsíù ti jókòó sínú ilé bẹ́ẹ̀ ni tóun àti Wàsíù ti wà nínú kitchen Wàsíù Àyìndé ni wọ́n wà ọmọ Gawat ló kú yẹn Rukayat òun àti K1 wọ́n wà nínú kitchen gbogbo wọ́n wà bẹ́ẹ̀ tó ń kọrin tí wọ́n ṣe wọ́n wà nínú kitchen K1 of recent. kẹsẹ̀ tó kọ́kọ́ ṣe jáde ẹ lọ bèrè bóyá kì í ṣe àwọn ọmọ gáràjì yẹn nígbà tí lẹ́yìn tí bàbá ẹ̀ kú kì í ṣe pé bàbá ẹ̀ ti kú àmọ́ bóyá ó kú àbórùn tí wọ́n ní wọ́n gbé bàbá ẹ̀ lọ tí ò rí lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n gbé já wọ́n bẹ̀rẹ̀ sí rán nàrà àdọ́mọ yẹn ṣáájú Pétérù fún ájò Pétérù yìí ni ẹ ti mọ̀ ọ́rọ́ ájò tí Pétérù máa ń ṣe ájò Pétérù ájò téèyàn máa ṣe tó máa súnmọ́ tó máa kó idà sápò ájò Pétérù nìyẹn ṣe mọ̀ pé Pétérù ó lóun ṣe ájò Jésù ó bá mú idà ájò Jésù ló lóun ṣe ó bá mú idà ó fi gé etí ẹnìkan. Anyway, so sad in fact kò sẹ́ni tó kú lẹ́nu ọjọ́ mẹ́ta tí mo sunkún mẹ́yìn rẹ̀ I be sad since. sórí ẹ ò dàrú ìwọ wèrè yìí mo fẹ́ jẹ́ kí n ka nǹkan tí lè kọ síbí ó ní all this I will just read whatever I see ó ní all those your blogger people fear the day of all these you blogger people òyìnbó yẹn correct ṣùgbọ́n next time ọdún yẹn máa ń ṣe mistake fear the day of the judgment fear your God ó fi small letter kọ lọ́hùn olóburúkú ni ẹ́ òun kankan fear your spirit fear the day that you will have conversation with your creator fear the day that you will look at your front back and the right ìwọ ńkọ́ it is only you that you ìwọ ńkọ́ ṣé ìwọ máa mú mi ìwọ àti ìyá ẹ ló máa jọ dúró àbí dádì ẹ ló máa ṣe advocate tiẹ̀ Prophet Muhammad something like I think so probably maybe ní ọmọ nǹkan tó ń sọ sán I suggest likely all these words fear your Allah okay òun preach ní fear your Allah who creates you and bring you out from one's soul which mean our Adam and Eve. Okay, you are a preacher, abi? Pẹ̀lẹ́. Ọ̀rọ̀ Rukayat là ń sọ sí. Okay, only you bloggers you be. I'm just telling you, ọdẹ ó pé ènìyàn lè yé ọ̀rọ̀ mi ò lè yé pé ènìyàn. Ọ̀rọ̀ mi kò lè yé àwọn òsínwín àtàwọn tó kọ lọ́wọ́ bá ti dàrú. Gbà tán kọ́kọ́ tag mo rò bóyá àwọn olórí burúkú yẹn tán máa ń tag èèyàn káàkiri tán máa correct fi sára àwọn ọmọ lọ́mọ. That was what I thought. Ní àárọ̀ kùtùkù ọjọ́ Tuesday. Anyway,
àwọn ò ní kú lọ́mọdé, ọwọ́ ìta ò dẹ̀ ní tẹ̀ wá. But all these people tó bá lọ sí ọ̀dọ̀ ẹ lọ wò ó, ẹni bó bá ti rí tẹ bá wà lábẹ́ ṣáàtì mi tẹ bá rí ibi Gawat, ibi tí ọmọ Gawat ti lọ sílé Wasiu of recent, wọ́n lè wò pé tó bá fẹ́ gbé evidence àbí tó bá mọ gbogbo story nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá ẹ̀ ẹ mọ̀ pé inú àtàwọn kọ̀ọ̀kan wọ́n lè tó torí ẹ̀ kọ́kọ́ sọ pé kán kọ̀ pàdánù. Ní tí mo ń sọ ní pé of recent ó sì lọ sílé Wasiu Ayinde kì í ṣe rọ́ tó wà nílé wọn, wọ́n ń ṣò mí mi ò tiẹ̀ mọ̀ rí sí mo máa ń wò pé kí ni reason tí ọ̀gbẹ́ni fi ń tag mi ní ọ̀rọ̀ Gawat àmì ọ̀rọ̀ ọmọ Gawat ṣe mọ̀ pé wọ́n dẹ̀ máa ń gbé story kan káàkiri mẹ́yẹ but mo ń sọ fún yín pé Gawat yìí ìgbà tó wá yá ọmọ Gawat yẹn wọ́n wá fẹ́ máa ṣe yàmàyàmà kó máa bá sùn kiri ṣó ti yẹ yín mẹ́rin bó ṣe jẹ́ alájà tó láàrin àwọn boys yẹn ẹni tó invite mi níjọ́ yẹn lọ́hùn nígbà tí mo gbélé ó ní olórí burúkú tó ń pè ní Koko Zaria yìí this lady that died is very close to them and the father of this baby girl get missed 2013 something like that and after the missing of the father I think so yeah this 2013 or 2014 the father around that time the baba ló sọnù no 2014 mi kọ̀ọ̀kan mi ṣá yes when that time yẹn ló sọnù. It's up to date. They have not find out maybe he's dead or alive. And the baby girl sing like always talk about this father that is missing. And he's a presenter. He's a radio presenter. He's a radio presenter. Yeah, Gawat is a radio presenter. It gets missed. Kí ló dé tí gbogbo àwọn èèyàn tó bá ti use mọ́ gbogbo yín anybody that get close and get used to just come across you or used with you used to you or come across àwọn ilé they will get missed they will die they will be shot you know ẹ ti understand ẹ mọ̀ pé mo sọ náà pé okay wọ́n ní 2012 ni. Okay, somebody says 2012. So somebody here, one is 2012. Ìgbà tó jáde yẹn, ta ni wọ́n fi replace ẹ̀ nínú Islam kìíní yẹn? Ta ni wọ́n fi replace ẹ̀? Ṣé mo pẹ́ nìkan náà fi replace ẹ̀? Ó dà pé lẹ́yìn náà ni kìíní jáde. Alufulani Frosta ó jẹ́ ká mọ nǹkan tó pa ọ́ ọjọ́ òní tí èèyàn máa tún rè kó máa tún wà happy díẹ̀ báyìí sadness ni I wish I'm not born in Nigeria safe. Àwọn èèyàn ń kú nílùú òyìnbó náà sí bọ́dé àgbàlagbà it's family Michael Jackson bíi sinobode kan lára family kan passed away last week he's an old person old àwọn eléyìí 30 ṣé ti yé èyí tí wọ́n ìsìn ní wọ́n sìn kan lọ́jọ́ sátidé o wọ́n sìn kan lọ́jọ́ sátidé yẹn bí èjì yẹn náà yìí. Wọ́n sìn kan lọ́jọ́ sátidé o. Bísọ́lá ni wọ́n fi pariwo sórí social media pàápàá Rukayat ni wọ́n àná sí gbogbo ẹ̀bádẹ́ wo Rukayat náà the same statue and the same group yes ẹnìkan ní Tito Jackson ó dàgbà náà that one is not a young boy he's not a young man at least. This one we're talking about Rukayat ṣó ti pé Ruka ò ti lè pé ṣó ti lè máa pé 40 ni èrò bẹ́ẹ̀. Ṣé wọ́n kú níbi early this month àbí mo ti kọ́ ní àdúgbò wọ́n ti kírun sí
gbajúgbajà olórin Mùsùlùmí ti kírun sí lára tán báyìí. Ohun tí ó ṣẹ́gun náà ni pé wọ́n gbé òkú ẹ̀ lọ sí ìlú Ìjẹ̀bú Ayépé níbi tí wọn yóò ti lọ sin ní ìpínlẹ̀ Ògùn. Òun náà lẹ́ni tí àwọn èèyàn sunkún tí wọ́n bara jẹ́ yìí lápá àwọn olórin ẹgbẹ́ àwọn olórin Mùsùlùmí. Òun náà ni wọ́n péjú pésẹ̀ sí ilé ní láti báni lálò láti ṣe ìkẹyìn fún gbajúgbajà olórin Mùsùlùmí yìí tí ó ṣàìsí lónìí ọjọ́ 24 oṣù kẹsàn-án ọdún 2024 yìí. Ọlọ́ọ̀bá kí ó bá fi oríjì kó bá tẹ̀ sí afẹ́fẹ́ rere. My name is Abba Tayyip, but people call me Maratima. When you first heard this statement, how did you feel? I felt very shocked because she's my police, and people always call her. Salamu alaikum. Ẹ̀kọ́ àtẹ̀mọ́ra. Alájà, ẹ̀kọ́ àtẹ̀mọ́ra. Well, be careful about all these people. But your coming sọ fún mi pé wà sí ìlú rẹ̀. Salamu alaikum. Àwọn ọkọ rẹ̀ yan. Ilé tó ṣẹlẹ̀ yìí, ilé ẹ̀fẹ́ sọ fẹ́ bí ilé ẹ̀sọ́ bá rá. Since I got to the mouth, bẹ̀dá kan wọn bẹ náà ní gbígbọ́ náà jẹ́ kó dúró jì sí ọ̀kọ̀ọ̀kan tí ó ṣàgbà òkú. Ṣàlájà wà ló fẹ́ àtúgbà wà tó lọ́mọ ẹgbẹ́ Salamu alaikum. Ẹ̀kọ́ olóyè sàn, ọlá ṣàforíjì fún, ọlá ṣàforíjì fún, ọlá ṣàforíjì fún. Alhaji Usama ni ọ̀kan àwọn tí wọ́n súnmọ́ Alhaji Gawat nígbà tí wọ́n wà ní ayé. Tààrọ̀. Adésínà ṣe máa ti gùn. Ìjọba Nàìjíríà bá wa wá nǹkan ṣe sí àwọn ilé tuntun yìí. Tí lọ bá tẹ̀lé mi. Ìjọba Nàìjíríà àwọn ilé tuntun yìí o. Ìjọba wa nǹkan ṣe sí i. Ó mà ní agbára. Ìjọba Nàìjíríà yìí ìjọba wa nǹkan ṣe sí i. You guys open your eyes. There is something going on in our land. They use people for sacrifice. They always, some of them, they always some of them they use it for celebrities. Some of them look for people with a lot of maybe they have mental problems. Because according to research, when I research the wickedness, chronic wickedness is from mental illness.
Ẹ jẹ́ ká ìṣàtẹ̀ láwọn. If you have interest, Kí lọ fún àbí? Nínú ọmọ àwọn tó jẹ́ èèyàn náà ní ẹni tí wọ́n ti ń wọnú mọ́tò ìtẹ́pẹ́ àwọn náà ti ń mọ́ra. Ṣé táyé bí lọ ti ráyè ń bí o? Mo ti ráyè. Àwa máa person no believes it. máa tẹ̀lé. They should just let us know what happened because we got money according to the standing clinic of the corner. And they should test her very well and make sure she died. We go together. We go together. They also because you remember gbàgbé ńgbà yẹn. Ẹ̀yin tẹ́ ń wá káàkiri àgbáńlá ẹ jẹ́ kí a lọ sílùú Ìjẹ̀bú Àìpé báyìí. Ẹ máa bá wa ká lọ ní ibi tí wọn yóò sin Alájà Rùkọ́yà Gawat. Orí tó kún fún ilẹ̀. Aya Kò lè fẹ́ ilẹ̀ sísọ níjọ́ sí ìgbà tí Salaam alaikum. Amọ̀kọ́ ni sá. Eléyìí ló ṣẹlẹ̀ yìí tó ẹ̀fọ́ àtẹ̀mọ́ra. Àwọn ẹbí, àwọn ará àti Muslim Islamic community kí lè rẹ̀ sọ. Ẹlòmíì ti gbọ́ báyìí láti gbogbo tó dàgbò ṣe pàtì ni ẹ̀ṣá ìjà ṣe dáadáa ọlọ́dẹ bá dó táwọn ọgbà ní ti yá ẹ̀ oníyà ó lẹ́bí ó lára Oníyà ó lọ́kọ ó lọ́mọ ó lẹ́bí ó lára ó tún láwọn ọ̀rẹ́. Alága Latifa, assalamu alaikum. Ọ̀dọ̀ orúkọ náà mo ti gbọ́ pàdé yín first time. Kí ẹ̀rọ àgbẹ̀ṣogbo yẹn àti alájà yìí? This water is dropping now. Ṣé mo pé ẹ̀rí omi ẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ìgbàgbọ́. But spiritually the water is dropping down. We wrote our towel to wipe away the tears and spots. Ọlọ́run àforíjì o, Ọlọ́run àforíjì o. Wọ́n tó wà mẹ́rin. Salamu alaikum. Salamu alaikum. Amọ̀kọ́ orin yẹn sá. Mo rí pé ọ̀kan láwọn tí wọ́n súnmọ́ olórin Muslim dáadáa ní kẹ máa bá wọn ṣe àkókò orin. Alájà Rùkọ́yà bó irú èèyàn wo ni wọ́n bá yé wọn. She's buried already because you said they praying for her in Surulere. So they bury her already. But they are praying for her when So she's still ẹ jẹ́ kí a lọ sí ìlú Ìjẹ̀bú Àìpé gẹ́gẹ́ bí àìsọ Ọlọ́run kó gbà fún àwọn. Salamu alaikum sir. Láti tẹlifíṣàn Alóore sà. Mo rí pé ẹ̀yin lè ṣe tẹlifíṣàn Alóore fún àwọn Yorùbá sà. Mo rí pé ẹ̀yin lè ṣe kò kárí bọ́n ṣe ṣètò mẹ́ẹ̀. Eléyìí sà kí lè rí sọ sí. Wọ́n bá gbọ́ pé ẹ̀ṣàjẹ́ máa ń ṣe apààyàn má gbójú pamọ́. Ẹ jẹ́ ká kí àwọn tí ó ń pààyàn ní ilẹ̀ Yorùbá o. Àwọn apààyàn má fojú pamọ́. Apanimáyọ̀dà. Àsìkò tí omi Ọlọ́run ti kọ́lẹ̀ pàjáwìrì máa dálù tó bá ti tó kò ní bí ìṣẹ̀lẹ̀ kan kò dẹ̀ ní ìṣẹ̀lẹ̀. Ó bá wa lójijì ó dùn wá torí àwọn wo bí ẹni tó sì ní ọjọ́ tó pé ọdún tó Ọmọ pọ̀ láyé kékeré. àmọ́ àdéhùn Ọlọ́run lórí ẹ̀ Anyway. Ní bẹ́ẹ̀.